Fún àwa tí à ń béèrè nípa àwọn àgbàlagbà ọkùnrin tí wọ́n máa ń ọmọdé obìnrin, torí wọ́n tó pè mí olówó in your 20s bẹ̀yàn tó fẹ́ ó ti over 50. I am not a relationship expert actually. I'm only learning on sex therapy and all of that. Ṣùgbọ́n in terms of sex, àwọn sex organ kò sí nǹkan tó kàn wọ́n kan ẹni tó gbé mi sára ti dàgbà, ẹni tó gbé mi sára ti darúgbó. Kódà kó jẹ́ obìnrin ló dàgbà ju ọkùnrin lọ, kò sí tó kókó àtòbò kan pé ẹnìkan gbó ẹnìkan ní ògbó. The only thing kan ni wípé ìwọ tó bá jẹ́ obìnrin tó mọ̀ pé obìnrin ni you are in your 20s, èèyàn tó fẹ́ òun ti dàgbà, because 20 to 50 it means the person can even give back to you. Kò sí nǹkan tó burú ńbẹ̀, kò sígbà téèyàn ò lè find the love, kò dẹ̀ síbi téèyàn ò ti lè find love, kò sí age téèyàn ò lè find love. Just know that ṣe rí ìkan lára àwọn health benefits sex ó ní pé sex is anti-aging, ó máa ń mú kéèyàn young. Mo sọ̀rọ̀ yìí náà ní BRTV, you can also google it. But ní aspect pé o ti dàgbà yẹn, pé ọkùnrin yẹn ti dàgbà, obìnrin tó bá jẹ́ ọmọdé tó bá lọ fẹ́ àgbàlagbà ọkùnrin, obìnrin yẹn ó máa gbó ni, ọkùnrin ló máa young sí, because this time around the baba is even old enough to even give back to you. Ó máa fi ẹ́ young. Ẹ rí i pé majority àwọn ọkùnrin àgbàlagbà tí wọ́n máa ń fẹ́ àwọn obìnrin ọmọdé yẹn, àwọn bàbá yẹn tán máa pé age wọn fún yín lè believe, because wọ́n máa ń look younger than their age. Bí àwọn obìnrin yẹn náà máa gbó. And the reason tí òkín fi ń hàn lára àwọn obìnrin ni pé most of àwọn bàbá àgbà tán máa ń fọmọdé wọ́n máa ń lówó, so àwọn yẹn máa ń rí owó ṣe kí ni tún ara wọn ṣe. In a situation tí ẹni yẹn ò bá rówó túnra ṣe yìí, obìnrin yẹn ó máa wash down ni. Ṣóyè yín, the person is going to just wash. So reason tí òkín fi ń wà eminent lára àwọn ọmọ kéékèèké tán máa ń fáwọn bàbá arúgbó yẹn ni wípé wọ́n máa ń rówó túnra ṣe. So ìwọ tó jóbìnrin tó fárúgbó ọkùnrin, kò sí problem ńbẹ̀, but you have to tọ́jú ara ẹ, o ní láti tọ́jú ara ẹ to the extent wípé o kò ní hàn lára ẹ because o ní pẹ́ gbó. And another thing ni wípé tó bá fẹ́ àgbàlagbà tó dẹ̀ fẹ́ kó pẹ́ fún ẹ, bóyá o fẹ́ bímọ kan àbọ̀mọ méjì ló fẹ́ bí fún, má máa jẹ́ kágbàlagbà yẹn máa wà ní òkè most of the time, because tó bá jò ló ń ride látòkè, there is tendency fún pẹ́mi ẹ̀ ò ní gùn, because strength ṣì wà lára tiẹ̀. Ìwọ tó ṣì wà highest tó lè jẹ́ náà bóyá 29, bàbá ẹ̀dẹ̀ lélẹ́yìí òun ti pé 50, ìwọ ṣì ní strength ju òun lọ in terms of sex. Therefore tó o bá lọ ń jẹ́ kó mọ̀ wà lókè every time, strength agbára rẹ̀ ó máa reduce ni. Assuming pé ẹ̀yin méjèèjì ti jọ dàgbà pọ̀, tó ti dàgbà tí wọ́n náà ti dàgbà, bóyá ẹ jọ grow láti kékeré, your strength drops at the same time. But this time around he is older than you are still very young, so make sure pé ìwọ ló ń ṣe much of the iṣẹ́ tó bá fẹ́ kó pẹ́ fún ẹ. You understand? In terms of ọ̀rọ̀ nípa sex lèmi lè sọ, mi ò mọ nǹkan tó ẹ mọ àwọn even àwọn tó máa ń fàgbàlagbà míì gan máa ń ná àwọn àgbàlagbà máa ń tọ́jú ọmọdé. I don't know much about that. Ṣùgbọ́n ti sex aspect yẹn náà lèmi ti sọ, kò sí nǹkan tó burú ńbẹ̀. Ṣùgbọ́n tó ò bá lówó torí ẹ̀ ọmọ tán máa ń fún bàbá arúgbó àgbà, bàbá máa ń lówó, wọ́n máa ń ní owó gan, because o need láti túnra ẹ̀ ṣe. Tó bá ń jágbàlagbà tó wà in your 30s, tó bá lọ fẹ́ bàbá 50 àbó wà in 20 owó fẹ́ bàbá 50, tó bá fi máa lo ọdún díẹ̀ pẹ̀lú ẹ̀ wá ti old, òun ló bàbá yẹn ló máa young. Yes, this is very true, you can google it, because bó ṣe ń súnmọ́ ẹ yẹn òun máa feel younger. Àwọn hormones ẹ̀ ó máa come life. Kò ń ṣe pé wọn náà ní hormones lára, but the fact that you are relating with an elderly person, strength tí wọ́n need tó tára ẹ̀ ṣì ní, òun ò ní irú agbára rẹ mọ́. So you are the one that is going to do much of the work. You understand? So now òun kàn máa fi ẹ́ dán, máa fine, máa fi ẹ́ tún ara ẹ̀ ṣe. You understand? And of course most of them no fẹ́ live long. You understand? But the thing is, just know that you have to take care of yourself. Tó bá dẹ̀ fẹ́ kó pẹ́ fún ẹ, kó rí ẹ pẹ́, káwọn ọmọ ẹ náà rí pẹ́. Don't always jẹ́ kó wà lókè, because tó bá wà lókè ó possible kí strength tó máa lò fún ẹ pọ̀ gan to the extent wípé
ó lè máa break down every time. So that's the only implication tí èmi lè sọ for now. Thank you.